Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé omi oríta yìí ṣe omi tó yẹ kí èèyàn máa tẹ̀? Ìdí abájọ ni wípé onírúurú iṣẹ́ ni wọ́n máa ń fi omi oríta ṣe. Tó o bá ń lọ lọ́nà tó o rómi lóríta, dákun má tẹ̀ ẹ́. Tó o bá ti ń tẹ̀ tẹ́lẹ̀, ó léwu, máa gba ẹ̀gbẹ́ rẹ̀ kọjá. Nínú iṣẹ́ ìwádìí tí mo ṣe, wọ́n fi yé mi wípé omi oríta wọn a máa fi ṣiṣẹ́ ìwòsàn fún èèyàn. Yálà ẹni náà ń bẹ nínú àìsàn kan tàbí ó nílò ìtọ́jú. Irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè ní kí ó fi omi fọ orí rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n bá ti ṣe fún un, tí wọ́n sì sọ pé kán lọ da omi yìí sí oríta. Kódà àwọn míì á máa parí iṣẹ́ ìṣẹ́gun gan sí oríta, tó sì wá jẹ́ wípé ẹni àkọ́kọ́ tàbí àwọn èèyàn tó bá gbabẹ̀ kọjá tí wọ́n tẹ irú omi yìí, irú àìsàn tó ń ṣe ẹni náà yóò fi sílẹ̀ o, yóò sì bọ́ sí orí irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí wọ́n ti gbé